òun tún rédíò owó ti àti pé òun tún ti ẹfẹ̀ lẹ́sà mẹ́mà sùn ẹ̀ka jáde lọ òun tún ẹfẹ̀. ṣẹ́gun àwọn ìkànnì ìfẹ́ dé a tún wà pẹ̀lú Prophet Wálé Ọlágúnjú wòlíì tí kì í wẹ̀ ní ìgboro ìlú Ìbàdàn láti bẹ̀rẹ̀ ìwé kan náà ni bàbá ti gbé ètò ńlá kan dání ètò tó máa tún gbọ́mọ Nàìjíríà ní àǹfààní ní àtúntò òdodo tí ò ní kọ́lọ́fín nú tí ò sí jakulẹ̀ tí ò sí ìyẹnijẹ tí ò sí gàbálẹ̀ ẹ̀yà kan nínú náà ti gbé kalẹ̀ lónìí ibi tí a fẹ́ mú orí ọ̀rọ̀ náà lọ ni ìpàdé àwọn oníròyìn lágbàáyé tí àwọn onímọ̀ ń pè ní World Press Conference tí ẹgbẹ́ ìfẹsẹ̀ onírọ̀ àfẹsẹ̀ bàbá ẹ bá kéwòn yẹn. mo kí gbogbo àwọn èèyàn wa nílé lóko pé ẹ kú ọjọ́ mẹ́ta o Olúwa yóò wà pẹ̀lú wa orílẹ̀-èdè Nàìjíríà Ọlọ́run yóò ṣe àtúntò rẹ̀ yóò dẹ̀ ṣe àtúnṣe tí gbogbo ènìyàn wá ń bẹ̀ ọkàn gbogbo wa yóò sì balẹ̀. Àmín. Orúkọ ẹlẹ́kùnrẹ́rẹ́ orúkọ àjọ tí ẹ gbé dání fún àtúntò orílẹ̀-èdè. Orúkọ tèmi gẹ́gẹ́gẹ́ ni Wálé Ọlágúnjú ṣùgbọ́n fún àǹfààní àwọn ènìyàn wọ́n lè máa rò pé bóyá àjàgbara bíi àwọn Nnamdi Kanu, Samuel Panini. No, I am not a professional agitator. I'm not a professional agitator, but I can rightly confirm I am one of the few prophets in Nigeria who takes active interest in guiding our nation in the path of righteousness, peace, progress, unity, love, equal right and justice. I'm Wale Olagunju. I'm the president of the Lovers of Hope for Greater Nation, and also I'm the presiding bishop of Divine Seed of God Chapel Ministry, 1 and 4 Road, Shasha, Ojo, Ibadan. I am a clergyman. Wòlíì ni bàbá wòlíì tí kì í wẹ̀ ọ̀rọ̀ tó kẹnu nìyẹn bàbá ọ̀rọ̀ World Press Conference tí ẹ fẹ́ ṣe ẹ ti ní ó ń bọ̀ ó yìí ti fẹ́ ìdíjọba ìgbà ọdún máa wáyé kí ni ká máa retí àwọn olóńbọ̀ ń bẹ̀ World Conference kí ló fẹ́ jáde lórí kí ni àfojúsùn World Press Conference náà. a ti bẹ̀rẹ̀ kí ni project láti last year October 13 àti rí àwọn olórí wa àwọn ex-president critical stakeholders àti send the letter 2 days mo ti meet some of them one-on-one mo ti write gbogbo governors in Nigeria, speakers, House of Assembly for the whole 36 states, even the Senate President, the speakers of House of Rep, then the Chief of Defense Staff, Chief of Army Staff, Chief of Air Staff, Chief of Naval Staff, DSS Deputy Director, IG, the President, the National Security Advisor, Minister of Defense, just like that. Ó ti bá gbogbo wọn àti kọ̀wé sí àtijọ́ sọ̀rọ̀ àtijọ́ fúrutúrú nípa orílẹ̀-èdè wa bí àtúntò ṣe lè dé bá orílẹ̀-èdè wa gbọ̀gẹ́ bó ṣe sọ lẹ́ẹ̀kan nǹkan kan ló bí nǹkan táwa ń ṣe lọ́wọ́lọ́wọ́ tẹ́ bá wo àwọn oríṣiríṣi agitators ló ti dìde nílẹ̀ Ìgbò ní south kó tó wá di pé lately ó kan ilẹ̀ Yorùbá wa ń bí bẹ́ẹ̀ tá bá wo gbogbo ohun tó ń ṣẹlẹ̀ problem kan náà ni marginalization ló bí injustice and corruption nǹkan tó pa orílẹ̀-èdè wa lọ nìyẹn but àwọn leader wa tó ti ṣe ìjọba tó ṣe wọn ò kákún nǹkan yìí náà ló bí ogun ojúkú kíní yẹn nígbà tó júkú títí lọ tó júkú tó yẹ kíní yẹn tún dìde títí di àkókò yìí ok wọ́n gbé Nnamdi Kanu wà ní Kuje nísìn kò stop Biafra nation kò stop ẹ kò dẹ̀ lè stop ẹ torí spirit yẹn ti wà ń bẹ ngangan tó ń bí kíní yẹn ó sì wà ń bẹ kó tó wá di pé ok àwọn kan náà tún jáde láti south yìí kò stop ẹ kó tó wá di pé àwọn kan náà tún jáde nílẹ̀ Yorùbá ṣebí ààrẹ wa yìí náà Bọ́lá Ahmed Tinubu ifá àwọn náà ti jà fún nǹkan tá à ń sọ yìí but kò mú solution wá radar kò mú solution wá wọ́n lo instrument of state láti suppress and oppress the agitators ibi tí wàhálà ti dé gan nìyẹn olúwa jẹ́ káwọn èèyàn wọn wá popular èmi lè sọ wípé àwọn agitators ti Nàìjíríà wọ́n popular gan ju governor state wọn lọ nítorí pé àwọn leader wa ò foríkorí kí wọ́n wo nǹkan tí wọ́n lè ṣe tí kìíní òfin ní rí báyìí mọ́ ìyẹn la wá wò lábẹ́ sí ní wò láti àwọn èèyàn wọn la wá foríkorí pé
kí la lè ṣe o ó nìkan ṣe máa lọ báyìí àwọn agitator náà ẹ lé wọn wọgbó lọ ìtẹ́ ìgbé ti lẹ́nu ọjọ́ mẹ́ta nísìn wọn ní nǹkan láwọn agitator yẹn ìkọ́kú sí correctional center lágódì àwọn Sunday Igboho wọn lé wọn wọgbó lọ tó yẹ kó rí bẹ́ẹ̀ nǹkan tí à ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí náà ṣe bí àwọn ààrẹ wa yìí náà ti fojú kò rí so yẹ ká tútó wọ̀ làwọn afi wá jáde làwọn wò ó pé ó dá kí la lè ṣe afẹ́kìtì wa yàtọ̀ láì sí ìpínyà àwọn sọ pé okay aims and objectives wa ni we are patriots in Nigeria we have interest in guiding our nation in the path of righteousness we are committed to equal rights and justice in our nation we embrace and preach peace in the nation we love our country and embrace unity stability and pursue progress for our nation Nigeria we are representing the interests of the generation of Nigeria we are not waging war against anybody and we don't hate our leader we don't hate any agitator we are embracing everybody our suffering nation now Nigeria has 36 states presently this 36 states and federal capital territory FCT Abuja will remain as suffering state united without any form of division under the United States of Nigeria USA as a sovereign nation with executive president just like the United States of America USA while the federal capital territory Abuja will still remain as the capital of the sovereign nation called United States of Nigeria. Another one, the proposed new name now. The birthing of a new nation, new generation, youth, that is what we are reaching out to the youth, united people through the new restructuring of the country Nigeria as a sovereign nation with sovereign state, including the federal capital territory Abuja EFCT, without any form of division, called United States of Nigeria USN, while the federal capital territory FCT Abuja still remain the capital under the new sovereign country called the United States of Nigeria. That's where we are going. We are not fighting anybody. There's no this thing. And if you want to protect the entity called One Nigeria, this is the best solution. There's no other alternative. There's no other alternative to this one. We can develop Ibadan, Lagos, Kaduna, Sokoto, Abia, Benin, Enugu better than Dubai. And develop Kaduna State as a sovereign state, sovereign country, and develop it better than Dubai. Kí gbogbo ana ma lọ bẹ̀ kó di Dubai of Nigeria. And develop Enugu, Abaye, and develop it better than China, kó not just China of Africa, Nigeria. And develop Ibadan, Èkó, Ọ̀ṣun, Èkìtì better than Washington DC or the Texas. Káwọn yẹn máa wá. When we are talking about total restructuring, we will restructure everything. And we will not see what. The system we are operating presently, kò mú kankan jáde. Tó bá operate the system with corruption máa wà, marginalization máa wà. In the sense that Tinubu ló wà ńbẹ̀ sí, àwọn Hausa ń pariwo wọ́n ní Yorùbá ló kó síbẹ̀. Ìgbà tí Buhari wà ńbẹ̀ ṣe Hausa ló kó síbẹ̀. Tó bá gbé Ìgbò síbẹ̀, á kó Ìgbò mọ́ra. Then the marginalization continue. The problem continue for how long? Problem tó ti ń persist láti 67 till date. Òun náà ló bí gbogbo táwọn agitator dìde. We can't blame the agitators. Why should we blame them? Nígbà tó rí tara ìlú, ẹ̀yin leader ò dẹ̀ listing. Àwọn agitators dẹ̀ dìde wọ́n dẹ̀ sọ pé àwọn fẹ́ lọ. Ọmọ Yorùbá kan lẹ́ni kò sọ ọmọ Yorùbá kan lẹ́ni. Tínú ẹ̀dùn kò sí wà Nàìjíríà. Àwọn leader akọ̀ntàn náà wá. Kò sí ọmọ Ìgbò kan lẹ́ni tínú ẹ̀dùn kò wà Nàìjíríà. Bẹ́ẹ̀ náà làwọn South. Bẹ́ẹ̀ náà làwọn ọmọ Middle Belt. Kò sí ọmọ kankan òun náà fi sọ pé àwọn fẹ́ lọ. Even àwọn èèyàn wa tó wà ní diaspora ṣé wọ́n fẹ́ lọ ni? Wọn ò fẹ́ gbọ́ anything. Wọ́n Nàìjíríà tó wọ́n ṣe lẹ́nu ni kò dénú. Kò dé inú. Tí àwọn leader bá sọ kó dénú irọ́ ni wọ́n pa kọ́ jáde síta. I am more closer to the grassroots people. Làwọn afọ sọ pé okay, ó yẹ kí la lè ṣe as a patriotic citizen kí la lè ṣe ó dá tá bá fẹ́ preserve kíní ẹ̀yin ò fẹ́ kí Nàìjíríà break torí pé àti jagun millions ló kú nígbà tẹ́ wàá fẹ́ kó break ẹ jẹ́ ká ṣe létí òde break bá kí Nàìjíríà yẹn wà àtàkàn but tẹ́ bá fẹ́ kó break state kankan kó dá dúró bí orílẹ̀-èdè bí state under United States of Nigeria káde bá ṣe papọ̀ kó káàkiri ló bá develop state from grassroots. We are talking about grassroots development innovation. Okay, tẹ́ bá lọ sí gbogbo ń sìn ṣé báwọn leader ṣe gbogbo system to operate ló jẹ́ káwọn èèyàn kúrò lábúlé
àwọn èèyàn dáko mọ́. The kind of restructuring we are talking about a máa move àwọn èèyàn wa padà sí abúlé ni. So restructuring tí wọ́n máa take place from grassroots. Irú local government kankan sí ok ká sọ pé Èkó sí kò sọ fẹ́ local government eléyìí tó kàn máa gbẹ́ nìkan wá láti ilẹ̀ Ìgbò tẹ̀lé tó máa jẹ́ DPO bẹ̀ ọmọ local government ló máa jẹ́ DPO ọmọ local government ló máa gbé síbẹ̀ ó ti mọ rules àkọ́nà ó mọ ibi tó lè wà kò ní sí bẹ́ẹ̀ mọ́ ó lè oníjà then hospital wa Nàìjíríà ni wọ́n ti ń ṣe operation tó ń lapò èèyàn òyìnbó ò lo gbogbo wọ̀nyẹn mọ́ so àwọn doctor wa a máa fún ọ ní new refresher course ìwọ tó bá fẹ́ lọ sí ìlú ìgbà tá ní kó lọ ṣe new refresher course wa ó enter into bond pẹ̀lú wa tó bá lọ a máa prosecute ẹ a máa extradite ẹ wa tó bá takú sọ̀rọ̀ tó wà mọ́ then àwọn èèyàn wa tó wà ní ọ̀hún wọ́n wá sílé everybody will go to their own state lọ develop state yẹ eléyìí tí gbogbo wọn depend the federal yẹ kò ní sí yẹn mọ́ kò ní tí wọ́n bá ṣe sovereign country sovereign state ní Nigeria kò ní sí problem mọ́ because there will be high competition everywhere. The kind of restructuring we are talking about will restructure everything. Educational system will be restructuring. We will have agri mechanization. We will restructure the educational system, hospitals, everything, every department. Tí ìyá oníjà ọmọ Nàìjíríà mọ̀, kí àwọn ọmọ Nàìjíríà wá ní Ghana, kí wọ́n wá ní Libya. Ghana tó ti wá bídí tó jẹ́ pé àwọn náà ń ṣe ọ̀bùnjẹ bàtà fún wa. Ọmọ Nàìjíríà wá dán ní tó lọ síbẹ̀. It is because of the system. And what is the system now? Ilé ìta operating ni. Then one thing ló bí gbogbo nǹkan wọ̀nyí. Marginalization ló bí corruption and injustice. N tó fa wàhálà ni àwọn leader wa ò dẹ̀ gbà kọ́ pé òun ló fi jẹ́ pé wọ́n gbógun tàwọn agitators wọn ò dé gbà wọ́n ti unite lókè leaders mo ti meet àwọn many leaders wọ́n láwọn ti unite lókè pé àwọn lè break in Nigeria I met many leaders kò lè sí ọ̀nà tó gbà àwọn ló ní instrument of state tí wọ́n bá dẹ̀ lọ sí foreign country pé kí wọ́n ṣe kínní Nigeria is a foreign country àwọn yẹn ò lè sọ pàṣẹ fún ààrẹ wa pé kó kúrò mbẹ̀ kó break in Nigeria but tá a bá fọgbọ́n ṣe ọgbọ́n ni ọgbọ́n là á fi ṣe. Taba fọgbọ́n ṣe léyìí ní síta restructure by how to match it for that is just the point. The kind of restructuring we are talking about every system máa yí padà local government máa dín kíní irú malt under a surprise á wà ní local government each local government wọ́n máa ní swimming pool wọ́n máa ní gbogbo ìgbádùn tó wà ní state wọ́n máa lọ sọ wọ́n dẹ̀ máa dáko a máa ní animal husbandry a máa ní farm settlement síbẹ̀ a máa ṣe express síbẹ̀ oníkàkùn máa develop irú 400 toll state tó wà ní Dubai yẹ ṣé wọn lè ṣe 1000 story buildings ní Kaduna ni we have the man resources we have human resources we have the mineral resources we have everything Ọlọ́run kẹ́mi Nàìjíríà but àkànjókòó káforíkorí the way out so this is the best way out this is the solution to Nigerian problem no alternative tani kò bá sọ pé alternative àìsọ pé kò gbé jáde kò sí àtò máa jà náà ni in order to stop this crisis. It is sovereign country, sovereign state, unified people without any form of division. That's all. So, now, after I ṣe afẹ́kọ́ àwọn leader wa papọ̀, second week in December, afẹ́kọ́ àwọn leader wa papọ̀. Bàbá wa Ọbásanjọ́ ló máa jẹ́ chairman. Gbogbo àwọn ex-president ló máa wà níbẹ̀. Critical stakeholder la máa kó síbẹ̀. Ibi tá a dẹ̀ ti máa ṣe ní city people magazine headquarter ní Gbàgádà lẹ́kọ̀ọ́ láti máa ṣe so àwọn náà ló dẹ̀ máa àti partner pẹ̀lú wọn àti partner pẹ̀lú City People magazine láti support wa fún program yìí ibẹ̀ láti máa ṣe àti lẹ́tà máa jáde ní sí pé gbogbo àwọn every bloggers newspaper houses la máa kó síbẹ̀ it's a very beautiful occasion adema invite àwọn ambassadors to witness this occasion. Then we now give the government of Nigeria. This is our template. Template everybody. Ó contain gbogbo nǹkan tá fẹ́ ṣe pátá. Ó contain the party structure wa pátápátá. This is the template tá máa fún wọn. Àìlè mọ̀ náà. Àwọn leader tó bá tún fún ní fẹ́ẹ̀sì. Káwọn kò sọ́run. Wọ́n á máa fún ní fẹ́ẹ̀sì. Èyí tó wọ́n sí pé a sense of belonging. Bẹ́ẹ̀ ni everyone. Wọ́n lè mọ̀ pé a ti rìn a máa fún wọn and apart from that I wan solicit support I need owó now àti ná owó. nǹkan tí a sọ tẹ́lẹ̀ ni pé kò sí ẹni tó ń fún yín lówó. kò sí títí di ṣe bí wọ́n sọ síta kò sí àti ná owó we have spent millions àti jáde ní gbogbo newspaper I can confirm this to you àti jáde ní gbogbo many newspaper mẹ́jọ sọ̀rọ̀
àti ti Hausa ni àti ti Igbo ni àti ti Yorùbá àti ti English ni gbogbo newspaper ni paid advert. ohun tí ẹ̀sìn jáde fún náà ní ìṣọ̀kan orílẹ̀-èdè yìí. kí wọ́n jẹ́ no sovereign state sovereign country under United States of Nigeria kó oníkàlùkù máa develop region àmì state ẹ̀ lọ then region wọn yẹn lè máa ṣe papọ̀ o tí a bá ṣe pé each state sí irú Igbo sí ní zone tiwọn wọ́n lè ṣe papọ̀ irú Hausa ní zone tiwọn wọ́n lè ṣe papọ̀ nílẹ̀ Yorùbá ní zone tiwa a lè ṣe papọ̀ ẹ̀rí sì ni kò ní fa ìjà ní gbogbo inú north west ní zone tiwọn wọ́n lè ṣe papọ̀ ní north east south south náà ní zone tiwọn wọ́n lè bá ṣe papọ̀ kò lè fa wàhálà is the easiest ní ìdíkà gbógun táwọn bàbá ìwọ̀n nígbà wọ́n kàn máa pa àwọn èèyàn wa lọ ní nídìí yẹn so a ní ìdí ìrànlọ́wọ́ máa forúkọ sítánsì a nílò owó a máa ṣe mẹ́numẹ́nu síbẹ̀ a máa ṣe many things níbẹ̀ a máa rí sáwọn wọ̀nyẹn tó bá fẹ́ support àkàn support wa abẹ wọn ni o Ọlọ́run á wà pẹ̀lú yẹn àwọn tí mo fẹ́ kí àwọn tó máa ṣe tẹ́ máa rí sáwọ́ ni o Dr. Oriade Daniel is the National Secretary of the Lovers of Hope for Greater Nation ẹ jẹ́ kí phone number ìsàn tẹ́ bá ti pè wọ́n máa fi àkáǹtì sílẹ̀ 070-311-83-738 Dr. Oriade Daniel is the National Secretary of the Lovers of Hope for Greater Nation 070-311-83-738 then Mrs. Ayileye Ayuade Sherifat Adefunke 080-34-30-94-31 Mrs. Ayileye Ayuade Sherifat Adefunke 080-34-30-94-31 then Lawal Karim Abbas is the Chief Security Officer to the publisher City People Magazine Lagos 070-6284-5143 Lawal Karim Abbas 070-6284-5143 program tá a fẹ́ ṣe yìí World Press Conference la pè World Press Conference whereby we will gather our leaders every critical stakeholders ex-president our governor senate president their representatives even the president everybody will be there then we will give them our template of our program and we will tell them what we want is suffering country suffering state united without any form of division. This is where we're going. We are not professional dictator, but we are problem solver. We are problem solver. We are solution giver. We believe this is the actual something. And we invite every TV house, BBC News, Al Jazeera, etc. It's going to consume a lot of money. It's going to consume a lot of money. So we can't show that it. After you know, you're Nigeria, nílé lóko ẹ support wa Ọlọ́run ròyìn lọ́wọ́ or not before second week in December. I'm gonna move gbogbo àwọn leader together. We'll give them the template. Kí wọ́n gbà wá. Then alternative now. Gbogbo àwọn èèyàn wa tí wọ́n lé lọ abroad àwọn tó come fi wọ́n lẹ̀. So that everybody will be there. Let's dialogue together. Kò sẹ́ni tó lè ṣe àwọn leader ló lè ṣe. Ẹ wo ìgbà táwọn bàbá yìí ti wà ní gọ́ọ̀mẹ̀ntì láti 60s. Àwọn ló lè ṣe o. They knows the road, they knows the way, they shows the way, they can lead the way. These leaders knows the way, they can show us the way, they can lead the way. No other person. The youth cannot do it. Ìgbà bàjẹ́, àwọn bàbá yìí náà ló lè ṣe. Àwọn náà ló ti jagun. Àwọn náà ló ti ń pásọ̀ Nàìjíríà bọ̀ látọjọ́ yìí. Títí débi tá a dé. A gbọ́dọ̀ kó wọn mọ́ra. Bàbá ẹ̀rí sọ́tọ̀ Nàìjíríà. Fún àwọn ọmọ wọ̀nyí, ẹ̀yin tí ń dàgbà lọ. Àwọn bàbá wa ti ń dàgbà lọ. Wọ́n gbọ́dọ̀ fi Nàìjíríà sílẹ̀ sínú jágàjàgà tó wà yìí. And the president just had to do it. Somebody was asking me, ó ní kí ló fún mi ní trust pé Tinubu á ṣe. Kí ló dé tó ní ṣe? Tinubu máa ṣe yìí. So náà fẹ́ fi Nàìjíríà sílẹ̀ sínú kò jágàjàgà ni. Ṣé bọ́n náà ti witness gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí? I can assure you Tinubu will restructure Nigeria in a better way. President Bola Ahmed Tinubu, Ifa of Nigeria, will restructure Nigeria. Ifa will restructure Nigeria based on sovereign country, sovereign state, united without any form of division. Àwọn èèyàn lè fẹ́ báyìí náà sọ̀rọ̀ wọ́n sọ pé wòlíì gangan àwọn fẹ́ bá sọ̀rọ̀ nípa àtúntò orílẹ̀ Nàìjíríà nígbà wọn náà lè pè é síta. 080-23-26-36-03 080-23-26-36-03 kọ́ pò mí síbẹ̀ WhatsApp number mi náà ni kọ́ pò mí síbẹ̀
kọ́rọ̀ wà lọ́wọ́ ká lè ṣe world press conference ìlú Èkó láti máa ṣe gbogbo leader wa la fẹ́ pè síbẹ̀ kò sí ẹnì kankan ní wọn tá ní pè síbẹ̀ wọ́n dẹ̀ rẹ́dì láti wá ká ṣe àtúntò ká dẹ̀ gbé template wa ká dẹ̀ gbélé wọn lọ́wọ́ that's all wọ́n dẹ̀ bá wa ṣe àwa la lè ṣe àwọn foreign country ò lè ṣe tí a bá wo Nàìjíríà lé ní critically kò sí ẹ̀yà kan tí ò fẹ́ lọ ẹ wo end bad government wọ́n ṣe yẹ kí ló mú tí àwọn northerners ń gbé foreign flag which means they too want to go kí ló mú tí àwọn Hausa tí wọ́n gbé foreign flag Russia flag they too want to go kí ló dé táwọn south àwọn náà fẹ́ lọ kí ló dé Igbo náà àwọn náà fẹ́ lọ lately Yorùbá wọ́n fẹ́ lọ problem kan yẹn ló mú kí gbogbo ọmọ Nàìjíríà fẹ́ lọ Nàìjíríà wèé di yẹ kò dénú wọn mọ́ arise to comportement ẹ kò dénú wọn mọ́ kò dé kankan mọ́ except we are deceiving ourselves the time to destruction Nigeria is now tó bá sọ wípé wọn ò ṣe we are sitting on a gunpowder Nigeria máa á pín náà gbẹ̀yìn náà ni but tán bá fẹ́ kó pín tó ti wà lọ́kàn wọn tó fẹ́ kó pín yẹ ó yẹ kí wọ́n ṣe àtúntò ní sí tí ìgbé ayé gbádùn tó máa rọ ọmọ Nàìjíríà lọ tí ò ní sí pé wọ́n pariwo pamọ́ kò sẹ́ni tí ò fẹ́ freedom kò sí ẹ̀yà kan tó fẹ́ kó wà lábẹ́ irú kó ń ṣe ẹrú ọmọ ẹnìkejì òun ló jẹ́ káwọn agitator dìde in our part we are not blaming any agitator we are not blaming anybody but we are representing the interest of the entire nation that's all. Thanks for watching. Kindly subscribe to our YouTube channel, Ohun FM Lagos. Bye.